Hello everyone. Yeah, this is dedicated to all my Ibadan people, okay? Oh yeah now, Ìbàdàn ṣe wà. Kí ni sọ́nà? So nifa. Kí lẹ jẹ lánàá? Ẹran sí kíni Kí lẹ fi jókòó? Kò sí sí àní o. Àwọn fẹ́rin ṣọ́. Mi bá dání lé olóyàlé o. Mi sì jà sọ ní màá ní sóbẹ̀ yẹn ní èrò tí bá rè bẹ̀ kó má ṣàfihàn lé bọ̀bẹ̀ tó bí ọlọ́mọ. Ìbàdàn nílé olóyàlé. Ìlú òjò, ìlú àjàyí, ìlú ìbíkúnlẹ̀ ọlọ́gbọ̀dọ̀ kẹrìírí lójú owó àwọn lọ́mọ owó kẹ́ńbẹ̀rẹ̀ bí ìjà. Ìbàdàn kúrẹ́ Ìbàdàn bẹ̀rẹ̀ kí o tó wò ó. Ẹlẹ́yẹlé lomi tí tẹrú tọmọ láyípo má ṣe jirẹ́ lomi àbùmúbùwẹ̀ nílé Ìbàdàn nílé Olúyọ̀lé. A kì í wáyé ká má lẹ́rùn kankan lára ìjà gbòòrò lárùn Ìbàdàn. Ọmọ dọ́gbọ́yàn ké ni wọ́n ẹ̀sìn ọgbìn ọlọ́gbọ́ òjòló lẹ́yìn dọ́gbọ́yàn kí ọmọ oníkẹ́yìn gbàdá tán níta náà tí mo dé bá owó ọmọ òjò àrèbọ̀. Òní yóò jó, àná yóò jó, ọ̀la yóò jó, wájú yégún, ẹ̀yìn yégún, ọ̀tún ẹ̀yìn yégún, òsì ẹ̀yìn yégún, ọmọ eégún ọ̀làmọ́ ológbòjò ló lẹ́yìn ni eégún dín mẹ́fà ló pín lé kí níṣe tóbìnrin ò máa wo bàtà lọ́dún mẹ́fà nígbàlẹ̀ èmi níṣe tóbìnrin ò máa wo ẹ̀wù dín méjì mo lò ó gbogbogbò ẹ̀wọ̀n ṣègùn gbogbo ti lu káràbí àjèrè tí wọ́n bá sọ pé bàdàn ti òpójú lówó ẹ wí fún wọn pé bàbá tiyín ló mú bàbá tiwọn lẹ́rú lójó. Èmi bẹ́ẹ̀ náà ni òkúkú pẹ́ rárá o. Ẹ̀yin gangan lọmọ Olúbàdàn ló lóye tí ó díje. Ilé ọmọ Olúbàdàn ló lóye tí ó rújú rárá bẹ́ẹ̀ ló bàbá yín délé Olúgbàdé kò ní bomi ẹlẹ́gùn. Ṣèbára Agodi yín òun ló lomi afúrúra ará pápá yín ló lomi ògùn dàgbà bàbá tó bẹ́yìn lọ́mọ. Ṣèbára ayẹyẹ mọ́ lára ayẹyẹ wọn ò lọ́dọ̀ kẹ̀kẹ́ gẹ́gẹ́ lomi tí wọ́n ń pọ̀ mu ààrẹ Ìbàdàn lọ́lọ́mi lọ́lọ́dọ̀ Agbadagudu ẹwẹ́ lọ́jọ́ Orosùn. Ọmọ àjẹgbéyọ̀ ọmọ àfi ìkara ń bọ́rin mu. Mo pé ọmọ òkè Ìbàdàn àríkẹ́ wọlé mi dèmí o ọmọ òkè Ìbàdàn àríkẹ́ wọlé mi dèmí o ọmọ òkè Ìbàdàn.